eriwo ya ọmọ eriwo ya. àyàgbó àyàtọ̀ ọmọ eriwo sí pé. ìfanibadì ló mú wájú bá Ọlọ́run adúbà fún bàbá alábà ọkà ọmọ arógun fẹyẹ jẹ bí ò sí ìtọ́lọ́run abẹ́ ẹ̀dá ò lè ṣẹ́ ìjẹ́ tìrẹ níbà tìrẹ làṣẹ Ọlọ́run Elédùmarè ajúbà rẹ o ọba aládé ṣeun ńlá ọba àrà tí ṣeun àrà báyíká tí kò ní kíkà ọba tá àríta à ń ṣe ọwọ́ rẹ̀ ọba ajídára ọba ajíṣẹ́yìí tó wù ú nígbà tó wù ú lákòókò tó wù ú àti fẹ́ni tó wù ú adúpẹ́ àrà tí o dá fún àwa tí a dájọ́ ìsójú ọ̀nà tí ẹlẹ́dàá sí ni kókó láyọ̀ Elédùmarè dákun àgbà ìbá wa o. àṣẹ. ìfani pẹpẹ rí ní bàrà balẹ̀ ní bàrà jáde kálára mọ̀jẹ́ àti sóògùn tí òbí ti bá bẹ́ẹ̀ ṣe olówó àdó ti bá bẹ́ẹ̀ ní làṣẹ òpè àṣìlá ti bá bẹ́ẹ̀ ní làṣẹ ọmọdé ìsóògùn láì ní bàbá mi ọ̀pádìrín Àyìnlá mojúbà rẹ o ìyá àmàmọ̀ mojúbà yín ẹ̀yin bàbá nínú ìjọ ẹlẹ́sìn ìbílẹ̀ àjúbà yín o. àṣẹ. ìbá náà méjì kọ́ pa lórí o. àṣẹ. ìbá ní ìjókòó fẹ̀yìntì àgbà ní kárìdé náà lólórí adọ́mọ́pọ̀ lè nasẹ̀ ọ́ ní òpó àwádé sí níwá yìí òpó àwádé mi tó tutù ẹjẹ́ ọmọ sí mi ẹ̀yin bàbá wa ọkàn yóò balẹ̀ o ìdùnnú ni oúnjẹ àgbà ìdùnnú ni oúnjẹ ìwé náà ẹ̀dàkùnrin bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan wánú jẹ́ o. àṣẹ. lórí àkókò wa ọkọ ìyàwó àti ìyàwó akínyìn owó ẹkú oríire o ọkọ ìyàwó ẹkú oríire ìyàwó ẹkú oríire ẹni tí Ọlọ́run bá kádàrá tó bá ṣerú ẹ̀yẹ báyìí fún oríire ni nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí tẹ̀ fẹ́ ṣe ń nígbà tí ò wá gbé dídó ńkọ́ ṣùgbọ́n ètò wọn ṣe fún ẹ̀yin náà lónìí ẹlẹ́dàá lè kẹ́lẹ́ ṣe bẹ́ẹ̀ fọmọ. àṣẹ. wọ́n ti kọrin ìsítí fún yín kí ló dé tí àwọn ìyàwó tá à ń ṣe tá a jó tá a lù tí ò wá ní tọ́jọ́ tí wọ́n ó tú ká tí ò ní tọ́jọ́ tí ò ní tó sùn àwa máa rántí pé a sì jókòó báyà ìṣesúre ìṣúre tá à ń ṣe yìí gbígbà rẹ̀ lọ́wọ́ ẹ̀yin ọkọ àti ìyàwó lọ́wọ́ nítorí pé àgbọ̀dọ̀ máa tẹ́ra wa àwọn baba alẹ́ Yorùbá wọ́n ní apàjùbọ̀ ọ̀ṣọ̀gá ilé àpò olówó ẹni tó kọlẹ̀ tí ò gbìzú sí òun àti ọjọ́ jọ ń ṣọ̀gá wọ́n jọ ń sọ̀rọ̀ ẹni àgbàdo ìtẹ̀ bá gbìn ẹni ìdí àdúrà bàbá ọkọ àjàgbé bàbá olóyè ẹ má bínú o ẹni ìdí àdúrà ẹsẹ̀ tó bọ́nu ayé titun ni àwọn èèyàn wá gbà pé inú ayé tuntun làwọn wà làwọn tún bọ́ sí wọ́n máa gbégbé ayé aláyé ẹ gbàdúrà sí ọ̀rọ̀ ayé yín ni o. Number 1 ìfádìbí náà ṣe nǹkan kan fún ni sùúrù ní bàbá wa àgbà tó bá ní sùúrù wọn àjogbo wọn àjàtọ́ wọn àjọ láàfà gbìndìgbìndì bí ẹni láyé dúrà fún Ọ̀rúnmìlà Ifá ń sáwòrò dé èkó. kò sádàre láàrin ìṣẹ́jú kan tí mo fẹ́ lò dákun. ihun tí Ifá pe ìyàwó fún wa ni pé àmọ́ ìmọ̀ ìyàwó lẹ́nu ìyàwó ló láyé tẹ́ jẹ́ tó ń fẹ́ ìmọ̀ nísìnyí tẹ́tẹ́lẹ́. ayé àtijọ́ àwọn bàbá wọn sọ̀rọ̀ ẹ̀ wọ́n bẹ̀ àyàn lọ́wọ́ ẹ̀ wọ́n ṣe wàhálà nígbà bá ṣe wàhálà tí obìnrin bá ti fẹ́ gbé wàkàyọ́gbà mo ṣe wàhálà lórí ẹ̀ wọ́n nígbà gbogbo ní agbára ògo Ọlọ́run tó bá Olúwo ṣe lónìí tí àdúrà rẹ̀ gbà ẹlẹ́dọ̀ yóò jẹ́ kádùá tí iná gbà nǹkan tí Ọ̀rúnmìlà pé obìnrin ní ìyá Ọlọ́run wọ̀nyí yóò pèsè fún ẹ̀yin náà ẹ̀ ní fi òsì lórí ayé gbogbo àwa irú ipò kan tí ó dùn mọ́ wa kò sún lè bá ara rẹ̀ báyìí ọ̀rọ̀ Elédùmarè gbogbo òní
wákàtí ọ̀wọ̀ yìí irun mọ̀lẹ́ gbá mọ̀lẹ́ òsára láti tẹ́ ní ẹ̀dá pẹ̀ bá tún òde bẹ́ẹ̀ ṣe àwa lè gbàgbé torí àwọn kan lájọ dájọ́ ayẹyẹ sójú ọ̀nà pápá jùlọ bẹ̀rẹ̀ torí ìyá wa tó lọ omi ìtúsẹ̀lẹ̀ ládàá fún kíra ààrẹ náà pè lẹ́jọ́ kankan àfi ká gbà fọ́ lọ́wọ́ ìlú yìí ọlọ́run níjọ́ bàjẹ́ ní agbára ògbó ọlọ́run ogun àjálù àbúrú kò ní wọ̀ lóyìí orílẹ̀-èdè yìí bó ṣe wọ́n wá lérí tó ń fi dùgbẹ̀dùgbẹ̀ tó ọlọ́run ogun àtàwọn tó ń bẹ láfẹ̀ẹ́ bá ṣẹ́gun wọn kí n tó wọn lọ torí mi ò ní gbàgbọ́ ọkọ ìṣúlẹ̀ náà ṣe mí lónìí ọkọ ìyàwó àti ìyàwó mo sọ fún yín pé bẹ́ẹ̀ bá ṣe tẹ́lẹ̀ tẹ́ bá ti jí láàárọ̀ ó ti máa mọ̀ pé olúwo ẹ máa ṣe súre o gbogbo èèyàn kọ́ ló wú o gbogbo èèyàn kọ́ ló dùn mọ́ o ṣùgbọ́n gbogbo tí ọ̀tá bá wọlé sọ̀rọ̀ ẹ̀dá lùtàdà torí ọ̀tá alẹ́ ni ọ̀tá òde ni amọ́nisẹ́ni ni afàìmọ́nisẹ́ni òṣèlú tó bá tó dáa jẹ́ aláwòroko aláwòrodò ìgbà tá a wá ara wọn olúwo mú mọ́ àwọn ọmọ rẹ̀ lọ́kàn ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ bá gbé mọ́ fi na rẹ̀ ní nígbà tó ní káyé o ẹ bá ń ṣe àṣẹ ẹni irú èyí wù mí o.
jókòó. ẹsẹ̀ àbàbà mi sì ń bọ̀ ẹsẹ̀ bàbá ti ń lọ ayọ̀dá yín ní agbára Ọlọ́run.
àwọn oníyìn tí wọ́n darí wa níbi ètò ìsúre ìgbáyé wa. Babaláwo Arígbádogún ẹ máa bọ̀ wá. Ọ̀rẹ́ ìyàwó ẹ̀yin ẹ máa bọ̀ wá lẹ́kùn. Ẹ máa wá bíbí. Ọ̀rẹ́ ìyàwó ẹ máa bọ̀. Ọ̀rẹ́ ìyàwó máa bọ̀ wá sáàtún níbí yìí. Ẹsẹ̀ wo ìyàwó ẹ máa bọ̀ wá jàmbá. ọmọwé. Èmi àwọn orúkọ yín pẹ̀lú kí ló ń kọ́ mi náà? ọkọ ìyàwó ìsáyìn. ọkọ ìyàwó ìsáyìn. ẹ kọ́ sí mi. Ibi awilade yìí. Ibi awilade yìí. Fífa ìyàwó fún ọkọ àbí gbígba ìlú ẹ̀ yìí. Ìyàwó àti ọkọ àtàwọn ẹlẹ́yìn ló ń lu ìlú ẹ̀ lọ́wọ́. Báyìí ẹnìkan ní ìdílé ìyá ọkọ, ẹnìkan ní ìdílé bàbá ọkọ, ẹnìkan ní ìdílé bàbá ìyàwó, ẹnìkan ní ìdílé ìyá. Ẹ̀yin ni bàbá ìyàwó àbí ẹ̀yẹ ní báyìí. Ìyá ìyàwó kọ́. Ìyá ìyàwó ẹ dákun ẹ dá lóhùn. Bàbá sábà mọ yín ni òun ló ọba dó sí. Ẹ̀yin ìdílé bàbá ọkọ àti ìdílé ìyá ọkọ. Ìyàwó ọdún ní àná àwọn ọmọdé àjọ. Oye, mamá, yo te tomo agua.
ló ti papọ̀ òkè òkun tó wà ní abẹ́ national council for ifeanyi jọ pẹ̀lú àtìlẹ́yìn ìjọ àdúrà àti lókè sí wọ́n ṣe pọ̀ lónìí láti bàbá wa alága láti fi ìwé ẹ̀rí yìí bàbá owó ìwé ẹ̀rí. gbogbo ó yẹ ká máa dúpẹ́ ni. Gbogbo àwa tí a jẹ́ mọ̀lẹ́bí a dúpẹ́ lọ́wọ́ wa o. Ìdílé tó wà níbí a dúpẹ́ lọ́wọ́ wa. Ẹlẹ́gbẹ́jẹgbẹ́ a fi ẹgbẹ́ Wídáyépọ̀ a fi kí gbogbo ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ẹ ṣeun a dúpẹ́ o. Ọpẹ́ wa pàtàkì lọ́dọ̀ ìjọ Àdìmọ́lá ìsìn ìbílẹ̀ torí wọ́n ní ẹni aṣelóore tí ò dúpẹ́ ó dàbí ọlọ́ṣà kóni lẹ́rù. Bákan náà a dúpẹ́ lọ́wọ́ àwọn onílé, a dúpẹ́ lọ́wọ́ àlejò. Irú orin báyìí kò ní wọ́n lé ẹnì kọ̀ọ̀kan wa o. Àwọn ìdílé ilé àgbo ohun tí wọ́n ní kí n sọ bí wọ́n ṣe ní kí n sọ ni màá sọ. Wọ́n ní ohun tí àwọn bá fún ìjọ wọ́n ní lágbára ògo Ọlọ́run níjọ́ Sátidé táwọn bá wá dúpẹ́ wọ́n láwọn máa gbé nǹkan náà bọ̀ bí ọ̀rọ̀ sì jẹ́ ni ẹ̀làbọ̀rọ̀ ẹ̀làbọ̀ yẹ̀ ẹ̀làbọ̀ ṣiṣẹ́ o.